Bàbá ẹran máa gbẹ́sẹ̀ lórí ilẹ̀ bíbá yìí yàtọ̀ sí ilẹ̀ abúlé sẹ̀wọ̀n mi lòlú. Àwọn oníbẹ̀ńlẹ̀ bíbá àbí kò yẹ? Yóò dà fún àmì àṣẹ. Ẹ máa wọlé. Tẹ̀jẹ́jẹ́ báyìí ọmọ náà tẹ̀jẹ́jẹ́. Àgbàdà. Mo kọ́ lé, mo ká lejò. Mo kọ́kùnrin mo sì kóbìnrin tí ń wò mí lónìí ojú ní òní fọ́. Bàbá àgbà ń kí yẹn dá bàbá lóhùn. Ẹ máa wọlé bá mi. Yóò dà fún ọ. Àmì àṣẹ. Ẹ ǹlẹ́ o ẹ̀yin ọmọ wẹ́wẹ́. Ẹ dá bàbá lóhùn. Yóò dà fún yín o. Ẹ dàgbà o. Ẹ máa wọlé. Yóò dà fún ọ. Yóò dà fún ọ. Bí mo ti ń sọ ọ́ lọ lẹ́ẹ̀kan, déhálé. Ó bá mi. Ìyàwó méjì ń bàbá mo fẹ́ yín o. Ẹ ṣeun bá mi. Ẹ rà. Ìyàwó méjì ń bàbá mo fẹ́ ní bí mo ti wí lẹ́ẹ̀kan. Àwọn ìyàwó méjèèjì tí bàbá mo fẹ́ sì ní ọ̀kọ̀ọ̀kan nu wọn bímọ mẹ́ta mẹ́ta. Àkọ́bí nínú àwọn ọmọ ìyàwó àtàkọ́bí nínú àwọn ọmọ ìyáálé ni la fẹ́ sọ̀rọ̀ wá lónìí. Sọ àkọ́bí ìyáálé yìí òun gangan lórúkọ rẹ̀ jẹ́ mo fẹ́ kí n kò pé mo fẹ́ yóò dà fún ẹ. Àmì ẹ̀kọ́ bá. Èyí ìyàwó àkọ́bí tó ń bí tiẹ̀ ó kọrin àmàlẹ́ Adébánjọ kí mo pé o. Adébánjọ. N ò gbọ́. Adébánjọ. Yóò dà fún ẹ. Àmì àṣẹ. Adébánjọ àti mo fẹ́. Àwọn méjèèjì àdúgbò Ìgbẹ̀yàdùn ni wọ́n ń gbé pẹ̀lú àwọn òbí wọn ní ìlú Ọjọ́ Ọ̀la kí n mọ̀ pé Ọjọ́ ọ̀la. n ò gbọ́ rárá o. Ọjọ́ ọ̀la. Lẹ́yìn ọdún méjì tí mo fẹ́ àti Adébánjọ ti wà ní fáfitì Àríbátisé èyí ò ní ìlú Ọjọ́ Ọ̀la. Nǹkan kan ṣẹlẹ̀ nínú ẹbí bàbá mo fẹ́. Bàbá mo fẹ́ ló ṣàdédé kò sánlẹ̀ lọ́jọ́ kan báyìí ló bá di gbére òwe tẹ́lifà aṣọ tó sì dàgbé ìbáyé máa ṣe. Gbogbo abiyamọ tí ń bẹ ní lónìí bọ́lárùn tẹ́ ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì wà láàyè. Bó o bá sáré rí àdúrà ìgbà láàrin ìṣẹ́jú kan pé lórúkọ Jésù èmi ò ní fi ọjọ́ ọlọ́jọ́ lọ. Ta ló ń gba àdúrà ọ̀hún ò tí ì gbọ́? Jésù Olúwa wọn. Báàmì. Ìyáálé Ó bá. àwọn méjèèjì ń bẹ fáfitì lóòótọ́ àti mo fẹ́ kó padé báyìí. Wọ́n kàwé wọn lọ lóòótọ́. Èyí ẹ̀gbọ́n mo fẹ́ ńgbà bàbá rẹ̀ kú òun wá wò ó yẹ kóun lè sán ṣòkòtò òun dáadáa nítorí pé wọ́n ní ikú tí ń kojú bẹ́ẹ̀ ẹ̀dá kan òwe ní pa àti pé òun lérò ilé ọ̀hún làkọ̀wé ó yẹ kó lè tú ṣòkòtò rẹ̀ sàn dáadáa kó ba lè tọ́jú kí bàbá rẹ̀ nílẹ̀ àti ọ̀rọ̀ ìyókù bẹ́ẹ̀. Yóò jà fún ọ, yóò jà fún ọmọdé. Nǹkan bẹ́ẹ̀ o ṣeun. Ó dà, ẹ wá rí báyìí, àwọn méjèèjì ní ń bá ayé wọn lọ ń fàbìtì Àríbátisé.
Fariseo. Èyí Adébánjọ tiẹ̀ tó jẹ́ bí àbúrò, òun mú ìwé ọ̀hún ní ọ̀kúnkúndùn ni kò tiẹ̀ fẹ́ gbọ́ nǹkan míì mọ́. Àmọ́ mo fẹ́ èyí ẹ̀gbọ́n, wọ́n máa ṣe alábàápàdé ọmọbìnrin kan. Ọmọbìnrin tí mo fẹ́ ṣe alábàápàdé yìí gangan ló wá mú ọ̀nà rẹ̀ ló mú wọn Jésù. Ó wàásù fún mo fẹ́ sí ìgbà lóòótọ́ láti fàyè rẹ̀ ní Jésù lódodo àti ìfọkàntọkàn. Mo fẹ́ òfẹ́ fi kíní jẹ́ tòun nìkan. Ó múlò ìyàyọ̀ òun tọ àbúrò rẹ̀ Adébánjọ lọ. Ẹ̀yin kọ́ èyí. Adébánjọ kọ̀ dálẹ̀ tiẹ̀. Bó tilẹ̀ jẹ́ wípé kò kọ́ ọ́ tán yányán. Adébánjọ ní bó bá di ọjọ́ tí òun gba ìwé pé ó yege nílé ìwé gíga táwọn wà ní ìgbà òun kan lòun tó fà yí ò fún Jésù. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ló ń gbọ́n. Nígbà àwọn ń gbòòrò màdìyẹ lọ́wọ́ ẹ̀kú báyìí kọ́. Òun náà fi òun lẹ̀kọ́ tó ń lọ àtàlọ́ jẹ. Ìpínlẹ̀ náà lóòótọ́ bó bá débẹ̀ ìtọ́jú rẹ̀ bá rí yóò fara hàn. Ìwàásù yìí ń lọ bẹ́ẹ̀ lóòrèkóòrè. Mo fẹ́ di olùṣọ́ àgùntàn nínú ilé ìwé Kàríbátísé láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ náà. Ẹ̀yin èèyàn bẹ́ẹ̀ bá ń gbọ́ mi gbọ́ tàn yìí. Lẹ́yìn ọdún méjì tí bàbá mo fẹ́ kú, ẹ̀yin mo fẹ́ àtàdébánjọ bẹ̀rẹ̀ sí ní múra àti kan ìdánwò àṣekágbá nílé ìwé ọ̀hún. Wọ́n kàwé àwọn bẹ́ẹ̀ ni ò lẹ́ka mẹ́ẹ̀mọ́. Gbogbo ọmọ ilé ìwé tí bá ń bẹ lẹ́yìn lónìí, ìwé ṣe kókó, kìíní ọ̀hún sì ṣe pàtàkì dáadáa. Wọ́n tí bá ń bẹ ní ìwé, tẹ́tí rẹ̀ bẹ̀tẹ̀ jẹ́ ohun tó o bá gbọ́ lẹ́nu bàbá àbàbà lónìí, ọwọ́ òsì ni òbí sí má fi jẹun o. Ẹgbẹ́kẹ́gbẹ́ èyí ò máa bá ìròyìn jẹ́. Ìdánwò dé, àwọn méjèèjì ṣèdánwò lóòótọ́, àtẹ̀gbọ́n àtàbúrò. Lọ́jọ́ tí àwọn méjèèjì parí ìdánwò wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí wọ́n lé ìwé gíga, àwọn máa ṣàjọyọ̀ ọjọ́ ọ̀hún lọ́nà àrà ọ̀tọ̀. Yóò dà wọ́n. Àwọn méjèèjì gbéra pé lóòótọ́, ẹ̀gbọ́n mi àbúrò mi wọ́n ti mọ́ra wọn bá dé gíga yìí. Inú wọn dùn góńgó. Ẹ̀gbọ́n rẹ̀ tún pè wípé Adébánjọ, ọ̀wá gbọ́n tí mo dé ń bọ̀ ń sọ láti jọ́ yìí. Wọ́n fi ìgbàlà rẹ̀ dọ̀la. Ó ṣe fàyè rẹ̀ fún Jésù báyìí. Jésù lè dé lónìí o. Ó sì lè má dé lónìí kó dọ̀la ó dé. A sì lè pé yóò dé lọ́la náà. Ká retí ká remú náà. Yóò dé náà ní gbọdọ̀ ọjọ́ kan. Dákun àbúrò mi, ìbọ̀dá mi, ẹsẹ̀ àjà délé náà. Bàbá délé tán bí n bá ṣe àyọkíní ìbáwọn màámi àti màámi yín. Ìpàdé rẹ̀ fún Jésù gbaná. Wò ó, bó o bá ń bẹ̀ ní ìtẹ́nìkan tí ń wàásù ìgbàlà yìí fún wọn tipẹ́tipẹ́. Àmọ́ ìwọ ń wò ó wípé ó dọ̀jọ́ tí ẹ̀ bá ra mọ́tò, ó ti gbà tí ẹ̀ bá bímọ.
Ó dìgbà ọmọ mi bá ṣe tán léèwé, àbó dìgbà bá kọ́lé. Àánú rẹ̀ ṣe mí o. Bó o bá tètè ya àmọ̀ rẹ pọ̀ báyìí kí á kó gbogbo ayé rẹ̀ jì fún Kristi. Ẹ jẹ́ ń dá àlè bẹ́ẹ̀. Mo fẹ́ Adébánjọ. Báàmí wọ́n gbéra lóòótọ́ láti fáfitì Kárìbàdìsẹ́. Ìrìn àjò ilé ìwé ọ̀hún sílẹ̀ tiẹ̀ ládùúgbò Ayédùn kìíní ọ̀hún kò ju bí 20 ìṣẹ́jú lọ. Nígbà wọn gbéra, tìdùnnú náà wọ́n wà ní ọkọ̀. Bẹ́ẹ̀ ni mo fẹ́ kọrin ló ń kọrin ògo sọ́lọ́run Elédùà. Ìṣẹ́jú kan sí kejì ńlọkọ̀ àjàgbé kan dédé yàbàrá ló bá yí ọmọ lọ́wọ́ lódìgbà lódìgbò. Awakọ̀ tí ń gbé mo fẹ́ àti Adébánjọ ọdún kìíní ọ̀hún títí àmọ́ kò rí tú. Ló bá di wí lóde sọ̀rọ̀ lọ́nà ọgbó. Àwọn èèyàn tí ń kọjá lọ tí ń pariwo ìkúnlẹ̀ abiyamọ kò tí ì sẹ́ni tó mọ̀ tí ó ṣẹlẹ̀ sí wọn náà ti ń koríko ní ògbólò. Bàbá ní ìyẹn dátọ́ mi díẹ̀. Ẹ sáà farabalẹ̀ bẹ́ẹ̀. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀ nígbà tí kìíní ìbàdí náà. Ọ̀ṣọ́ ọmọdé yìí ọ̀rọ̀ náà sí bẹ́ẹ̀ ní ṣe dàgbà sí ọ̀pọ̀ kékeré. Ìwọ náà dàgbà àmì àṣẹwà ń dàgbà. Ẹ̀ẹ̀kan báyìí ni lọkọ̀ wọn bá forí sọ̀rọ̀. Bámi ṣe kó sẹ́ni tó kù. Wọ́n ti bèrè náà lọ́jọ́ náà lọ́hùn. Adébánjọ àti mo fẹ́ adáwákọ̀ àtàwọn èrò ọkọ̀ tẹ́ ń bẹ́nu ọkọ̀. Àbí ká máa kí wọn pọ̀rùn rè o. Káàṣà tó túmọ̀ sí pé gbogbo wọn ló lọ bá mi. Yányán Ó mà ṣe o. gbogbo abiyamọ tí ń bẹ ní lónìí. Ìwọ tó mọ̀ bó o lọ́mọ sí ilé ìwé gíga tàbí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tọ́mọ òun ò sí lákàtà rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀. Kí n tó sọ lẹ́ẹ̀kejì tètè jáde máa bọ̀ wá bá mi bí mo wà yìí kíákíá gbogbo abiyamọ. Ìwọ tó mọ̀ pé àwọn ọmọ rẹ̀ ń lọ ilé ìwé gíga àbí ìwọ tó wà nílé ìwé gíga fún ara rẹ̀ tó jọmọ ilé ìwé jáde máa bọ̀ wá bá mi láyé. Èyí ò fẹ́ ṣe lẹ́ni. Ẹlẹ́ẹ̀kejì ni wípé ìwọ tó mọ̀ pọ̀ wà ní lónìí ọkàn rẹ̀ ṣe ségesège sí Kristi. Ìgbàlà rẹ̀ kan ò dá ọ lójú. Ń ṣe ọbẹ̀ ẹni pé ṣé báyìí ni àbí bẹ́ẹ̀ kọ́ ṣé mo ti gba Kristi ọ̀hún gangan. Yára jáde máa bọ̀ báyìí. Àkókò rẹ̀ rẹ̀ ò má fi ìgbàlà rẹ̀ dọ̀la. Fáwọn abiyamọ tó wà ní ìlọ́lẹ̀ ẹ máa bọ̀ báyìí kẹjá yọ gbàdúrà papọ̀ fáwọn ọmọ wa tí ń bẹ léèwé. Wọ́n kà á ní 5 kẹ ẹ jáde máa bọ̀ wá bá mi níbí yìí kẹjá yọ gbàdúrà fáwọn ọmọdé wọ̀nyí. Èmi ò wá mọ̀ bóyá ìpèdè Yorùbá o. Bó bá jẹ́ Gẹ̀ẹ́sì náà lọ́gbọ́, bàbá òkùnkùn sì lè Gẹ̀ẹ́sì kó bá lè yé yín dáadáa. If you are seated here and you know you have a child, either in the secondary or in the university, home now or not, stand from where you are and join me here. That is the instruction. And if you know you are a student and you are still seated in this congregation,
Come and join me now. And if you know that you want to give your life to Christ or rededicate your life to the Lord Jesus, come and join me now. And let us have this word of prayers together. On my knees I go, and you can do the same. Mo fi gbogbo rẹ̀ fún pátápátá láìwo ìgbàgbọ́ mi rọ̀ mọ́ ọba. If you can sing this song, I want you to sing with your hearts. Sing from the deepest part of your heart. Sing it wholeheartedly. Oh, give in unto God everything that you have. He is the only one who can change your totality. Ikú tí ń wọ ní múni lọ́mọlọ láì tí ìtọ́jọ́ lórúkọ Jésù nínú ẹbí mi mo lòdì sí. Every untimely death, every spirit of sudden death that may suddenly arise into one's family and take a child away, I come against it in the name of Jesus. If you are praying and you're not saying you should pray silently, I say you should pray in a loud voice unto God. Wàá gbà á ní àdúrà wípé Olúwa, ohun tí ń pa ní lọ́kọ, ohun tí ń pa ní láya, ohun tí ń pa ní lọ́mọ láìtọ́jọ́, orúkọ Jésù, Olúwa palẹ̀ rẹ̀ mọ́. Olúwa palẹ̀ rẹ̀ mọ́. Olúwa palẹ̀ rẹ̀ mọ́. Olúwa palẹ̀ rẹ̀ mọ́. Lórúkọ Jésù, gbogbo àwọn ọmọ mi tí ń bẹ nílé ìwé. Lórúkọ Jésù, gbogbo wọn ni ó kéré òkòlélè. Àníwá kéré òkòlélè. Lórúkọ Jésù, bóyá bẹ̀rẹ̀ sí ní ìpè ẹ̀jẹ̀ Jésù lórí ẹbí rẹ. Bẹ̀rẹ̀ sí ní ìpè ẹ̀jẹ̀ Jésù lórí ẹbí rẹ. Lórí bàbá, lórí ọkọ, lórí aya, lórí ọmọ. Níbikíbi táwọn ẹbí rẹ lè wà. Bẹ̀rẹ̀ sí ní ìpè ẹ̀jẹ̀ Jésù lé wọn lórí. Begin to plead the blood of Jesus upon your family. Anywhere your family may be right now, begin to plead the blood of Jesus upon them. Begin to plead the blood of Jesus. Your family's story must not end like that of Adebanjo and Mofe. In the name of Jesus, what happened to Baba Mofe must not happen to your husband. What happened to Banjo must not happen to you. What happened to Mofe must not happen to you. Begin to pray, begin to pray. Begin to commit your life into the hands of God. Rededicate your life into the hands of God. Rededicate your life. Rededicate your life. Cover your children with the blood of Jesus. Cover your children with the blood of Jesus. Cover your family with the blood of Jesus. Tell Jesus to come into your life now. Tell Jesus to come into your life. Tell him to come into your life. It is never the end all it is. Jesus is coming soon, my brother, my sister. He may come anytime. He may come anytime. Bó bá dé lónìí, ṣé yóò bá ìgbàgbọ́ lọ́wọ́ rẹ̀? Bí Jésù bá dé lónìí, ṣé yóò bá ìgbàgbọ́ lọ́wọ́ rẹ̀? Arákùnrin àti arábìnrin rẹ̀, má gbàgbọ́ wípé bàbá àgbà káàbà sọ fún ọlọ́ni ọ̀. Nígbà tí ọjọ́ ìgbàgbọ́ bá dé, kí ni Jésù yóò bá lọ́wọ́ rẹ̀? Kí ni Jésù yóò bá lọ́wọ́ rẹ̀? Dákùgbà àdúrà, fi ààbò Ọlọ́run bò ẹbí rẹ̀. Fi ààbò Ọlọ́run bò ẹbí rẹ̀. Ìwọ náà tí ó ń wá nǹkan lọ́wọ́ Ọlọ́run, àkókò nìyí ò tètè sọ fún Ọlọ́run ohun tí o fẹ́. Àkókò nìyí, ẹ̀mí mímọ́ ń bẹ ní ìlọ́ni. Jésù Kristi fún wa sí ìlọ́ni.
yóò gbọ́ àdúrà rẹ gẹ́gẹ́ bí o ti ń gbà á. Ìwọ ṣáà ní ìgbàgbọ́ bí ìgbàgbọ́ rẹ ti ẹ̀ kéré bí hóró mọ́sítárì. Ó dá èmi lójú wípé Ọlọ́run yóò gba àdúrà rẹ lónìí. Bẹ̀rẹ̀ sí ní gbà á ní àdúrà. Bẹ̀rẹ̀ sí ní gbà á ní àdúrà. Ọlọ́run ó ṣe bí o ṣe fẹ́. Ọlọ́run ó ṣe bí o ṣe fẹ́. Ọlọ́run yóò ṣe bí o ṣe fẹ́. Ó dá mi lójú pé o ti gbọ́. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Jésù Olúwa wa. Àmín.